níbo ló ń lọ? Mo lọ sí ọ́fíìsì ẹ̀ṣọ́ shipping ni. Èèyàn kan máa ń sẹ́ǹdì kan látàbúrò sí mi, èmi náà fẹ́ sẹ́ǹdì kan sí wọn ni. Gbogbo ibi tí mo dé wọ́n ní ẹ̀ṣọ́ shipping nìkan ló lè ṣe. Kan náà lélẹ̀. Kò sẹ́yìn bọ̀ tó ń ẹ̀ṣọ́ shipping ládùúgbò yìí. Àwọn ní number 1. Kò síbi tí wọ́n ń gbé gift lọ. Wọ́n máa ń gbé lọ sí UK, wọ́n máa ń gbé lọ sí Germany. Èmi tún wá ní èèyàn jẹ́ pé ó ship ju ẹ̀ṣọ́ shipping lọ. Ẹ mú mi débẹ̀. Okay o, màmá ẹ débẹ̀. Ó yá mú mi lọ, ẹ mú mi débẹ̀. Tatu eri dekute ilé, abiyamọ kì í gbọ́kọ́ mọ́ ẹ̀ kó má tatu ere, tá a bá pòkù ní pópó, alàyè ní dáhùn. Kúrò bẹ́ẹ̀ náà. Ó dàbí mi àti ẹ àlejò fo, ó ti wé jù. Bàǹtì yẹn o. Lágé màdé kájọ máa fẹsẹ̀ máa nìyẹn. Ó yá tó bá ti kù. Limau. Ibi tá a wí la dé. No be juju be that. Ẹ̀yin ayé ṣé ọ́fíìsì tí mo fẹ́ sẹ́ǹdì kan lẹ́mú wá. Balẹ̀. Ìlú àwọn oṣù lélẹ̀ tí tọ́mádé ń sẹ́ni káàdì lọ sábúròdì. Kọ́ tó fẹ́ sẹ́ni lọ. Tábìlì mo fẹ́ sẹ́ǹdì lọ. Àbá ìfọ́gbọ́lọ̀ gbọ́ngbọ́, ní tí àbá ìfọ́gbọ́lọ̀ gbàgbà, àṣà tó kété bá bálẹ̀ sọ ilẹ̀ ń gbọ́. Torí wẹ́rẹ́wẹ́rẹ́ àṣà pé mo bá aṣaṣaṣa ọ̀nà mẹ́sàn-án. Ó yà gbéra. Ẹ̀yin ayé kò lọ. Ṣé ọmọ kan tó ṣe yẹn? Iṣẹ́ mi gangan mo lè ṣiṣẹ́ yẹn. Iṣẹ́ shipping gangan ni ó lè ṣiṣẹ́ yẹn. Àti ń fẹ́ ẹ̀ṣọ́ shipping, wọ́n ò ní physical office, virtual company ni wọ́n. Tó bá lẹ́ni tí tó fẹ́ send abroad, lọ bá wọn lórí Instagram @ẹ̀ṣọ́ international shipping. Ẹkùn gbé mi rìn kiri inú òòrùn látàárọ̀. Jẹ́jẹ́ mi mò ń lọ sọ́dọ̀ ẹ̀ṣọ́ shipping. Tó sọ pé máa mú mi wá sí ibi tó ship. Àti chip àti ẹ̀ṣọ́ shipping. Chip ti wà láàrin méjèèjì. Ẹni wá fà máa ń ro fóònù. Ẹ máa refund owó mi fún mi padà o. Ẹ máa refund ẹ ni. Ẹni pé. Ẹ máa ní láti refund owó mi padà ni. Ẹ fẹ́ jẹun ọdún. Limau. Ẹ refund owó mi padà. Gbé